àti ní sheik ẹ jẹ́ kí sheik gbóhùn sókè tó ṣe wọ́n ní Muhammadu ṣe dáadáa so ẹ káàbọ̀ sheik. ọ̀rọ̀ tẹ́ ẹni ànábì ò mú dáadáa kankan wá dáadáa tó ṣe yẹ fún wa. dáadáa tí ànábì mú wá pọ̀ tí ò ló ń kà tí ó sì jẹ́ pé tá bá wò láyé lónìí inú dáadáa ànábì oníṣẹ̀lẹ̀ gbogbo yìí inú ẹrù rẹ̀ bá wà inú àkọ́kọ́ dáadáa tánábì kọ́kọ́ mú wá ànábì sọ pé ká má jẹ owó ọmọ òrukàn ìyá tí bàbá rẹ̀ ọmọ tí bàbá rẹ̀ kú. no ẹni sùúrù ẹni pé oko ẹrú lè bá wà ó wá tún ní kọ́ máa jọ ọmọ òrukàn ẹ sọ ibi ẹrú yẹn gan ni kẹ́ sọ fún wa oko ẹrú lè bá wà báwo ni Muhammadu ṣe gbà yín lóko ẹrú ẹ ṣàlàyé ibẹ̀ yẹn fún wa ẹ jọ. bí Muhammadu ti gbà á lóko ẹrú ni pé inú ẹrú lè bá wà ẹ bá wà lóko ẹ ṣàlàyé fún wa. nàmbà wà àkọ́kọ́ ẹni tí ò ní ìyá tí ò ní bàbá nínú dáadáa àkọ́kọ́ tí ànábì kọ́kọ́ sínú ló ṣe. wọ́n máa jẹ owó olówó owó ọmọ òrukàn tó bàbá rẹ̀ ti kú tí yàrá kú tó bàbá rẹ̀ kú tí yàrá kú wọ́n á ẹni gbẹ́sẹ̀ nínú lórí ìyá ẹrú tó dàgbà. ṣé Muhammadu ní ìyàsó ní bàbá ẹ máa gbọ́ ṣé Muhammadu ní ìyàsó ní bàbá. sọ jábọ́lá tó kéènì. ọdún mélòó ni ìyá ẹ kú ọdún mélòó ni bàbá ẹ kú ṣé mọ̀ nípa Muhammadu dáadáa. ó wà ní oyún ni bàbá rẹ̀ kú náà. so ìgbàkọ́. no ìgbà tí bàbá ẹ fẹ́ yá ẹ ìgbà tí bàbá ẹ fẹ́ yẹ ẹ inú oṣù kejì ni bàbá ẹ fò ṣánlẹ̀ ló kú ìgbà tí ìyá ẹ bí ìyá ẹ náà pọ̀jọ́ pọ̀ oṣù ni ìyá ẹ náà fò ṣánlẹ̀ ló kúkú wèrè so ẹni tí ò mọ ìwúlò òbí báwo lẹ ṣe wá sọ pé ń sọ̀rọ̀ nípa ọmọ òrukàn. ọmọ òwúlò bí báwo lẹ ṣe ẹni tí ò lóbi ẹni tí wọ́n pè lójì sí Ọlọ́run nìyẹn. Muhammadu olóbi ẹ sọ bóyá mọ wúlò òbí fún wa ó yá ẹjẹ. tí wọ́n pè lójì sí Ọlọ́run ọ̀dà ta lójì sí Ọlọ́run tẹ́lẹ̀ pè lójì sí Ọlọ́run. ẹ sọ dáadáa márùn yẹn mọ sáré sọ bẹ́ẹ̀ Jésù yìí sásólóbì. èmi bá yín sọ mi àsọpá jí sámi bá ẹ sọ dáadáa márùn fún wa jẹ àgbọ̀. dáadáa pé wọ́n ti kọ́ sí pé ó pa wá láṣẹ alibiru wà dé ní ó pa wá láṣẹ pé ká ṣe dára pẹ̀lú àwọn òbí wa méjì. ok Muhammadu ní ká ṣe dáadáa pẹ̀lú àwọn òbí wa méjèèjì. bẹ́ẹ̀ ni torí ìyá òun ló lóyún ẹ̀ pẹ̀lú ní alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ó sì sọ fún wa pé ẹlẹ́ẹ̀kejì ó ní a máa jọ owó ọmọ òrukàn owó tí ìyá filẹ̀ fún bàbá owó tí bàbá filẹ̀ àbí tí ìyá filẹ̀ fún ọmọ rẹ̀ ẹnìkan kan ò gbọdọ̀ débi owó ní títí tọ́mọ náà ò fi dàgbà. ok number two ni pé ká gbọdọ̀ náwó ọmọ tí bàbá rẹ̀ kú. ok wọ́n ní ẹni tí òbí ẹ̀ bá kú ká má náwó ẹ̀ ká bá tọ́jú owó ẹ̀ ok ẹ ṣe. ẹ̀bà àyàfi tá a fi lè nọ́mbẹ̀ ni pé tọ́jú pé àbálágbá tá a lè fi tọ́jú ọmọ náà a lè mú bí owó nìkan mọ́ bí tọ́jú rẹ̀. ẹ ti lọ́ọ́ ká má nà ní owó yẹn ìwọlẹ̀ tó mo ti bá yín kọ́lẹ̀ ok nọmba 3. ẹ mo sà ó lè yẹ yín bó ti bá mú wá ni. nọmba 3 ó yá. nọmba 3 ànábìjọ yé wa pé tá a bá bímọ ká tọ́ ọmọ náà ká sọ orúkọ tó dáa ká fi sílé ẹ̀kọ́ débi pé òun náà ó lè máa fi jẹun kò ní máa lè fi ṣe gbádùn láti lè máa lè jalè. bàbá Muhammadu sọ ló kọ ló nǹkan á ní dáadáa tí Muhammadu ṣe dáadáa tó ṣe. ìtàlẹ́bí kọ́ wa nu dáadáa tó ṣe nu àwọn dáadáa tó ṣe dáadáa ṣe ìwé ọ̀dà kí wọ́n ní dáadáa ṣe kèsè dáadáa. ẹni sùúrù náà tí ẹ̀yin bá wà níbí ẹni tẹ́yọ̀ kọ́ ọmọdé ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ kí lọ́mọ ṣe yọmọ jáde kíkọ́ yọmọ ṣe gbádùn ẹni sùúrù tẹ́ ẹ bá má nà bí ẹlẹ́sìn o ẹlẹ́sìn o tẹ́ bá bímọ ṣẹ́ ní tọ́ ọmọ yín ni bàbá. abẹ́ni fún lórúkọ. ṣáà bí ló máa ṣe ọmọ rẹ̀ fún lórúkọ ọmọ rẹ̀ ń kọ́ sẹ́ǹtọ́ ọmọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so Ànábì ló máa kọ́ yín Islam kò lágbó lójú ṣe Islam lọ́la lójú. so ẹmẹsẹ ní sùúrù nípa ilé kò sínú ọ̀rọ̀ ẹ sọ nǹkan mi ẹ sọ nọmba 3 fún wa tí ó bá jẹ́ pé ẹ máa gbàgbọ́ tó sọ wọ́n ní pé Muhammadu ló kọ́ àwọn èèyàn kó máa sọmọ lórúkọ tí Muhammadu tó dáyé ṣé wọn kì í sọmọ lórúkọ báwo ẹgbọn tí a bá gbọ́rọ̀ lọ ọ̀tọ̀ ní táwọn ọ̀tọ̀ ní tẹ́ ń gbé lọ. ṣé sọ́ọ̀sì nìyẹn lóhùn ló ní ká tọ́jú ọmọ wa kalẹ̀ sọmọ lórúkọ tó dáa. inú tó yà mí wá wọn ní ká sọ lórúkọ tó dáa ká sì fi lọ ní ẹ̀kọ́ ká fi sílé ẹ̀kọ́. àwọn èèyàn kọ́ ọmọ wọn tẹ́lẹ̀ náà wọ́n dẹ̀ ń sọmọ lórúkọ ẹ̀sán kan èèyàn mélòó kọ́ ọmọ ilé ẹ̀kọ́. ẹ máa gbọ́ tí bàbá yín ò bá gba Islam ṣé wọn ò ní kọ́ yín. ṣé wọ́n kọ́ yín ṣé àwọn nígbà tí àwọn bàbá náà ṣe wọ́n ṣe kíní tí wọ́n ṣe sọ̀rọ̀ tí wọ́n ṣe ogun kíní kan ẹ̀sọ́ ní tọ́ba tí Yorùbá ò ní lákọ́lẹ̀ Yorùbá ẹ̀ ní lákọ́lẹ̀. bàbá yín máa kọ́ yín náà tí bàbá yín ò bá ṣe Islam náà. ọ̀dà kí ni ẹ̀kọ́ tí Yorùbá mú wá ilẹ̀ Yorùbá ẹ̀kọ́ kí ni wọ́n mú wá kí ẹ̀kọ́ tó dùn àmú wá fún wa. ẹni sùúrù tá bá ti sọ ilé ìtọ́ máa fún ilé ẹ̀kọ́ tí Yorùbá mú wá ẹ jẹ́ àlọ́ ẹ fún wa lẹ́lẹ́kẹta ibẹ̀ nílẹ̀ ti mọ́ wá ibẹ̀ ládé ìtànlẹ̀ ẹ sọ bí tó ti rí ibi tẹ́tí ló gbà wá fún yín. sheik ẹ máa gbọ́ sheik ẹ fún wa lẹ́lẹ́kẹta dáadáa tí Muhammadu ṣe a mọ̀ pé àwa ti sọ ti pẹ́ pé mo ti sọ mẹ́ta fún yín nìsín. no méjìlẹ̀ yìí sọ àwa sọ pé àwọn tó ń ṣe ẹ̀sìn kí ni méjì tí mo sọ. àti ẹ máa gbọ́ ẹni sùn àwọn tó ń ṣe ẹ̀sìn àti Christian àti Muslim ẹ bá ti rí wọn ìbàjẹ́ ilẹ̀ Yorùbá ni wọ́n máa sọ wọ́n á dẹ̀ máa yọra wọn kúrò ńbẹ̀ wọ́n á máa gbé Mẹ́kà àti Jerusalem ga
so àwa ń sọ fún yín pé ìbàjẹ́ Yorùbá tẹ̀ ń ṣe ń sìn wọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ ti ń ṣe ọjọ́ ti pẹ́ gbogbo ayé dẹ̀ ti gbọ́ yín kò sí tuntun tẹ́ fẹ́ sọ mọ́ àwa láṣẹ̀ṣẹ̀ ní tuntun tá fẹ́ sọ ẹ̀yin tẹ̀lé ń jẹ gba yín lọ́wọ́ akíyín ṣẹlẹ̀ ẹ̀yin títí yín yìí ń bọ̀ ẹ múra lẹ̀ ẹ lè tún máa ṣe ogun nǹkan táwọn bàbá yín ti ṣe àwọn bàbá Mike Bámilóyè àkílọ́ gbogbo pásítọ̀ yẹn tó ti ṣe ẹ̀yin ọmọ ọ̀sìn náà ẹ̀yin náà lè tún bẹ̀rẹ̀ bọ̀ táwọn bá máa fi dé fún yín kẹ́kọ̀ọ́ mọ̀ pé ẹ má tẹ̀ fún wa káàbọ̀ àti dé sí yín lọ́rùn. ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ ni ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ lójú ma ẹ̀yin lẹ́yìn takò ọ̀rọ̀ tí ì sọ lójú mi máa sọ fún yín ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pẹ̀lú mi ni pé ṣé tí ànábì ọba mú gàá tí bàbá tèmi ò ní kọ́ mi lẹ́kọ̀ọ́ tí ò ní ṣe lójú fún yín lésì tẹ̀ mú wa. ẹ sọ pé ok má bínú ẹ sọ pé ọpẹ́lọpẹ́ ànábì ló jẹ́ kó máa fún mi lójú fún yín lésì yẹn ẹ̀yin lẹ fún mi lésì tó dùn mí lẹ́mi náà fi fún yín lésì tó dùn tó máa dùn. ẹ má bínú mo bẹ̀yẹn ẹ má bínú sà ẹ̀yin lẹ sọ pé ànábì ló jẹ́ ká máa sọ̀yàn lórúkọ ká dẹ̀ máa tọ́ ọmọ ọ̀rọ̀ yẹn yà mí lẹ́nu ẹ má bínú. ká máa tọ́ ọmọ àyèmọye tó wà láyé ní títí ò tọmọtọmọ rẹ yàyàkuyà. ẹ jẹ́ ká sọ ẹlẹ́kẹta ẹ sọ fún mi sàn ẹ má bínú. inú ẹ ti sọ méjì ó kù ẹlẹ́kẹta. mo ti sọ mẹ́ta. no ẹ máa gbọ́ ẹ sọ pé Muhammadu ní kí a ṣe dáadáa sóbì wa ó ní ká má náwó ọmọ òrukàn so ó kù ẹlẹ́kẹta ẹ ṣe sá. mo ti sọ mẹ́ta. ẹ ṣe bàbá no méjì yìí ni mo bá yín kọ́lẹ̀ ẹ ṣe sá. ok Ànábì ìjọ yé wa. Ànábì jó yé wa sallallahu alaihi wasallam ó jó yé wa pé gbogbo wa ká jẹ́ ìkan ṣoṣo ká má pinra wa sọ́tọ̀ọ̀tọ̀ o. so ó ní ká nífẹ̀ẹ́ ara wa nìyẹn àbí we should love us. bẹ́ẹ̀ ni. Muhammadu love ìfẹ́ mo ti bá yín kọ́ lẹ́sà ó jẹ́ mẹ́ta ìfẹ́. bẹ́ẹ̀ ni ká nífẹ̀ẹ́ ara wa so tí ó bá rọpọlọpọ Muhammadu tí ó bá sí Muhammadu à ní nífẹ̀ẹ́ ara wa. ìfẹ́ wo lẹni tí ayé ìfẹ́ wo lẹni tí ayé tẹ́ mọ̀ kúrò ayé jagun tẹ́ mọ̀ kúrò ayé lẹ́yìn. ẹlẹ́kẹrin bàbá ẹ jẹ́ àlọ́ ẹlẹ́kẹrin àwọn ọmọ ní ọ̀dọ̀ wọn Muhammadu tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn wọ́n dẹ̀ ń tọ́ bá bí wọn obìnrin wọ́n máa pa wọ́n máa ń rì mọ́lẹ̀ so ṣé wọ́n nífẹ̀ẹ́ ara wọn lọ́n ṣe bẹ́ẹ̀ ẹ fún wa ẹlẹ́kẹrin sà ẹ jẹ́ àlọ́. nítorí ìtọ́ yìí ti o Ànábì ló mú wa pé kí wọ́n má ṣe gbogbo tí wọ́n ṣe mọ́ o. ṣé ẹkùn fún wa lẹ́lẹ́kẹrin sà ẹ má bínú ẹjọ́ mi ì bá yín. Ànábì tó kọ́ wa lẹ́kọ̀ọ́ ni pé obìnrin ọkùnrin gbọ́dọ̀ máa sì tọ́jú ìyàwó ẹ̀ kété pé kó máa lọ fi ṣẹrú ó yọ àwọn obìnrin nínú òkùnkùn nínú ìgbèkùn ẹrú tí wọ́n wà tí wọ́n máa ń lò wọ́n lókun. so ẹni pé Ànábì ni pé kí ọkọ tọ́jú ìyàwó ẹ̀ ó gbọ́dọ̀ máa lu ìyàwó ẹ̀ àbí ọkọ gbọ́dọ̀ máa lu ìyàwó ẹ̀ àbí ok ọkọ ò gbọ́dọ̀ lu ìyàwó ẹ̀ kó máa lò bí ẹrú ọkọ ò gbọ́dọ̀ lu ìyàwó rẹ̀ kó wá máa lò bí ẹrú ìyàwó rẹ̀ kó wá máa lò bí ẹrú bí ẹrú Muhammadu ló kọ́ mi ló jẹ́ ọmọ Yorùbá gan kọ lò bí ẹrú so ẹlẹ́ẹ̀karùn ẹ ṣé bàbá. sallallahu alaihi wasallam ó kù ẹlẹ́ẹ̀karùn ẹ ṣé sà. ẹlẹ́ẹ̀karùn. so ẹ̀yin ẹjọ ẹ bá wa gbọ́wọ́ lé ẹ̀ka ti dé 1 million pẹ̀lú like ẹja lọ so ẹlẹ́ẹ̀karùn ẹ ṣé sà bàbá. ó pa kaṣọ. kí ló pa kaṣọ kọ́ra mo lè ka 100. àwọn tí wọ́n ní kọ́tàpù yẹn ló ń sọ bàbá wọn ò bá yín wí ṣe. ẹ̀yin kọ́ mọ̀ bá wì. àwọn tí wọ́n ní kọ́tàpù yẹn ni wọ́n ń sọ ẹ ṣé sà. ẹlẹ́ẹ̀karùn. nínú tánàbí tó tún sọ fún wa dáadáa tó tún mú wá fún àwọn ọkùnrin tó sì mú wá fún wa ni pé ọkùnrin bọ̀rọ̀ sí kíni ó bọ̀rọ̀ sí ìtọ́jú ìyàwó rẹ̀. báyìí sọ pé ok alákọ̀ nọ́mbà 4 tẹ̀sọ̀ jẹ́ ẹni tí ẹni pé Muhammadu ní ọkọ gbọ́dọ̀ lu ìyàwó ẹ̀ ó tún máa lò bí ẹrú àti ẹlẹ́kẹrin so nọ́mbà 5 yìí sìn. ok sóhun ni mo sọ ok ní nọ́mbà 4 bẹ́ẹ̀. ẹlẹ́karùn ni pé obìnrin kò gbọ́dọ̀ máa bú ọkọ ẹ̀. dáadáa pé Muhammadu sọ pé ọkọ ìyàwó gbọ́dọ̀ máa bú ọkọ ẹ̀. a ní dáadáa tí Muhammadu ṣe ó dàbí ẹ̀ gẹ́ẹ̀tì mọ̀ dáadáa tó ṣe ẹgbẹ́ mọ̀ kàn fún ìyẹn o tẹ́ bá wò kò wọlé. no tí náà mo ṣe dáadáa tí Muhammadu ṣe ẹlẹ́karùn ẹ ti gbìyànjú iṣẹ́ lẹ ṣe o tẹ́tẹ́ lọ sọ márùn ká ṣe dáadáa sóbì wa ká má náwó ọmọ òrukàn ká nífẹ̀ẹ́ ara wa ọkọ gbọ́dọ̀ lu ìyàwó ẹ̀ kó tún máa lò bí ẹrú ẹgbìyànjú. náà mo wà bẹ́ẹ̀. ẹlẹ́karùn yẹn là ń dúró de bẹ́ẹ̀ jẹ́ ṣéèkì mi rò pé. ẹlẹ́karùn ni Ànábì sọ pé ká jìnnà sí wa àgbèrè ṣíṣe ìyàwó ká máa lọ súnmọ́ ìyàwó níyàwó. ìwà àgbèrè. òyìn náà dá gan Muhammadu ní ká má lọ ìyàwó níyàwó ká má. sallallahu alaihi wasallam. nínú dáadáa tánà bí fún wa nù tó yẹ pé gbogbo ẹ̀yin èèyàn náà lẹ́sìn ṣe níṣe tó jà lábàá gbogbo ẹ̀yin níṣe. ẹni sùúrù bàbá àti mo ń bá yín kọ́ ìyàwó níyàwó fi ìyàwó níyàwó sílẹ̀.
Muhammadu sallallahu alaihi wasallam. So alákọ̀ọ́kọ́ ẹni ó ní ká ṣe dáadáa sóbì wa ṣe lè fún wa níbi tá a ti máa kà á jáde ẹ ṣe ẹ jẹ́ àlọ́. ẹ lọ wo suratu Lukumanu bẹ́ẹ̀ ẹ lọ wo suratu Israeli ó wà bẹ́ẹ̀ àwọn suratu Israeli ẹ bá wọn gbé jáde kì í ti mọ lọ́ba pé ẹ lọ wo suratu Lukumanu ó wà bẹ́ẹ̀ mo ti sọ fún yín. ẹ bá wọn gbé jáde ẹ bá wọn gbé jáde ẹ mẹ́sàn-án. ẹ jẹ́ kí n bá yín gbé jáde. Muhammadu ní ká ṣe dáadáa sí òbí wa. Muhammadu lẹ́ni tí Allah fẹ́ ó sì rán sí gbogbo ìlú Saudi. Muhammadu lẹ́ni tí Allah dá. àwọn náà mọ̀ sọ àwọn ará Ìlọrin ni kò ń ṣe àwọn ọmọ Ìlọrin àwọn ará Ìlọrin wọn ò bá gọ̀ bí ẹ̀kọ́ méjì. ó ti bá wọn gbé sí ó yá àfá. so wọ́n ti gbé sí orí ẹ̀ka bàbá ẹ ṣe. ẹ̀yin tẹ́ níjẹ̀ mo ti fún yín láyé ẹ̀ka fúnra yín wákọ̀ ọ̀rọ̀ bùkà látàbí ilẹ̀ ìyàwó ìwà ẹ̀ka fúnra yín ẹ̀tú. kàkà fún gbogbo ayé. Only for your Lord has decreed that you worship none. ẹ má ka ẹ ní sùúrù ẹ dúró ẹ kára ẹ. ẹ bá wa tún kéde. ìlú kàtí bá yín kà ní tiyín ẹ má ṣe yọnu náà ó yẹ gbé sókè ẹ mẹ. For your Lord has decreed that you worship none but him alone. Allah ní pé kẹ́ má sìn nǹkan mí àyàfi òun nìkan. And honour your parents. kí ẹ dẹ̀ ṣe àpọ́nlé fún àwọn òbí yín. If one or both of them reach old age in your care. kíkan náà àwọn òbí ẹ bá ti dàgbà tó wà ní ọ̀dọ̀ rẹ. Never say to them even. má ṣe pèsè sí àwọn òbí rẹ àbí kó máa wúlẹ̀ sí wọn. at them. má dẹ̀ pariwo mọ́ wọn o. Rather address them respectfully. kó o bá wọn sọ̀rọ̀ tọ̀wọ̀tọ̀wọ̀. ṣẹ́ni ṣe tán so ẹ jẹ́ àwa ka ilé fún yín ibi tí wọ́n ní Muhammadu ní kí wọ́n ṣe dáadáa sóbí wọn òbí ẹ̀ tó bá jẹ́ Muslim nìyẹn o tí òbí ẹ̀ ò bá ti ṣe Islam kí ni Muhammadu àtàlà ní ká ṣe fóbi wa ẹ jẹ́ àlóyè ká. olórí burúkú ni Muhammadu yẹn. ó ní you will never find a people. Muhammadu ní ẹ ní rí àwọn ènìyàn kankan. who truly believe in Allah and the last day. tí wọ́n bá ti jẹ́ Muslim tí wọ́n gbà fún Allah tí wọ́n dẹ̀ gbà fún Muhammadu àtọ́jú. loyal to those who defy Allah and his messenger. kí wọ́n máa ṣe dáadáa sáwọn òbí wọn tí wọ́n ṣe ẹ̀sìn Ìsìlámù. even if they were their parents. kò bá jẹ́ bàbá rẹ ìyá rẹ. their children. kò bá jẹ́ ọmọ ẹ̀ gbọ́dọ̀ ṣe dáadáa sí tí ó bá ti ṣe Ìsìlámù. their siblings. kò bá jẹ́ àbúrò ẹ̀gbọ́n rẹ. or extended family. àbí alábàátàn rẹ mọ̀lẹ́bí rẹ tí ó bá ti ṣe Ìsìlámù má ṣe dáadáa sí má bá ṣe. ṣẹ́rí báyẹn so àkọ́kọ́ Muhammadu ó ba ayé jẹ́ bẹ́ẹ̀ yẹn. irọ́ ni. ó yá ẹ bá wọn gbé lágbáwá sí kí wọ́n kà ẹ farabalẹ̀. ẹgbẹ́ lágbáwá ẹ̀ka lágbáwá yẹn. ẹ̀ka ó yẹ ẹ̀ka lágbáwá yẹn. ẹ̀ka sà ó yẹ. olówó èkó jẹ́sẹ̀ lè gbé mi sí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀jọ̀. ẹni sùn ẹ̀ ò ṣéèkì tí ṣéèkì bá ti ṣetán ẹ̀jọ̀ bàbá ẹ̀ má bí. ó yẹ tú ṣe. bàbá kan alákọ̀ọ́kọ́ sí wọn ní kùkùtù ẹni sùn ẹ̀jẹ̀ jẹ́ kí ṣéèkì ṣetán ẹ̀jọ̀. ó yẹ tú ṣéèkì ó yẹ tú wọ́n ti bá yín gbé lágbáwá ẹ̀ sí ẹ̀ ṣe. ẹ tú lágbáwá rẹ̀ ní. ẹ ká á ti bá yín gbé sí ẹ̀yìn ẹ̀ka. àní ẹ tú lágbáwá rẹ̀ fúnra yín sẹ́ tú ẹ ké English ẹ wá ní pé kíní kẹ̀ ẹ ká ẹ wá sọ ọ̀sọ̀. àwáwí ni wọ́n ń wá sórí ẹjẹ́ àtẹ̀síwájú Muhammadu báyé jẹ́ ó dàrin ẹ̀bùrú ń bẹ̀ yẹn. so Muhammadu ló dáa jù. ṣé báwo la kà tó ń sìn ẹjẹ́ àlọ́ so ẹjẹ́ ká lọ sí nọ́mbà 5 a máa tún mú láti sàlẹ̀ àtòkè. ẹjẹ́ kí n sọ lórí ọ̀rọ̀ yẹn lórí ọ̀rọ̀ àfà yẹn ṣéèkì ló ń sọ̀rọ̀ ẹni sùn. ẹ jẹ́ kí n sọ lórí ọ̀rọ̀ wọn. ẹ jẹ́ kí ṣéèkì ṣe tán ná. ṣéèkì ogun Bádírì. ẹjọ ẹ jẹ́ kí ṣéèkì ṣe tán lọ́ba ti ṣe tán ẹ̀yin àwọn ọ̀gbà máa bí bẹ́ẹ̀ kọ́ wọ́n máa ẹni sùúrù wọ́n lálẹ́ wọ́n kà bá o. ẹ̀yin mẹ́ta lẹ́ ń sọ̀rọ̀ ẹ̀yin mẹ́rin lẹ́ ń kà àwọn àgbà méjìlá sọ̀rọ̀ wọ́n lè help mi ẹni sùúrù èmi àti yín lájọ́ ń sọ̀rọ̀ èmi àti yín lájọ́ ń sọ̀rọ̀ wọ́n kàn bá mi gbèsè ìṣẹ́ tó ń bá yín sọ̀rọ̀ so ms ẹ bá wọn ní Muhammadu ní ká má dóyàwó níyàwó ẹ bá mi gbé níbi tí Muhammadu ti lọ bá ọmọ ọ̀dà Muhammadu lẹ́ni tí aládá agbásílẹ̀ mọ́mọ́ sí ìlú Saudi Muhammadu ọ̀dà. kíkà Abdulhamid ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù. ẹ jẹ́ kí ṣéèkì ṣe tán. ẹ jẹ́ sọ̀rọ̀ wọn ni ọ̀rọ̀ yín tó fa ọ̀rọ̀ yẹn mo fẹ́. ẹ jẹ́ kí ṣéèkì ṣe tán ṣé ẹ má máa kíkà Abdulhamid wọn ò ní jẹ́ ìṣòro àfi kẹ́ ẹ ṣe sùúrù. kò ní pẹ́ wọn ò ní jẹ́ kó sọ̀rọ̀ èèyàn méjì ò lè máa sọ̀rọ̀ pọ̀ wọn lè tó bá ti dá wọn lóhùn á dẹ̀ pọ̀ sí. ibi ni baba Fatima ti tó pọ̀ tí mo fẹ́ sọ olówó èkó wà láì. a máa fún yín láàyè ẹ jẹ́ ká ṣe tán ó yẹ gbọ́n sókè ms ibi tó ti bẹ̀rẹ̀ àwọn ọmọ ẹ̀. and remember o prophet. rántí orúkọ Muhammadu. when you said to the one for whom Allah has done a favour and you too nígbà tó sọ fẹ́ni tí Allah ti ṣe ìrànlọ́wọ́ fún.
Keep your wife and fear Allah. Díyàwó rẹ mú kó dẹ̀ bẹ̀rù Allah o. While concealing within yourself what Allah was going to reveal. Nígbà tó wá lọ ń fọ́ fún nǹkan táwọn èèyàn máa rò ní Allah fẹ́ fi nǹkan ràn ẹ́. And so you were considering the people. Ó wá lọ ń fọ́ fún àwọn èèyàn pé kí làwọn èèyàn máa sọ. Whereas Allah was more worthy of your consideration. Tó dẹ̀ jẹ́ pé tí Allah ló tóbi jù Allah ló yẹ kó máa wò pé kí Allah fẹ́ sọ kalẹ̀ kí ló fẹ́ sọ. So why Zayd totally lost interest in keeping his wife? Yépa ọmọ Muhammadu rèé o nígbà tí ọmọ Muhammadu wá lóhùn ọ̀fẹ́ yà. Èsì ọmọ Muhammadu rárá. Ẹjẹ́ ń délé ọmọ tó gbàtọ̀ ẹjẹ́ adélẹ̀. Nígbà tí ọmọ yẹn wá ní òun ò fẹ́ yàwó òun yẹn mọ́ kí ni Muhammadu wá ṣe o. We gave her to you in marriage. Allah bá ṣe matchmaking fún Muhammadu àti ìyàwó ọmọ ẹ̀. So that there will be no blame on the believers for marrying the ex-wives of their adopted sons. Allah wá sọ pé tí Muslim kan náà bá ṣe irú ẹ̀ tí àáfà ọmọ táfà gbàtọ̀ láti kékeré ọmọ yẹn dàgbà sọ́dọ̀ àáfà ọmọ yẹn kéwú ọmọ yẹn wá ṣègbéyàwó débi pé àáfà ló bọ́ ọmọ yẹn wá yàwó tí ọmọ lè kéwú àáfà yẹn bá ní òun ò fẹ́ ọmọ yẹn mọ́ àáfà lè fẹ́ ìyàwó ọmọ yẹn kì í lè fẹ́ ìyàwó ọmọ yẹn olúwo ráṣí lè fẹ́ ìyàwó ọmọ yẹn Allah ní kò ní sẹ́ni tó máa dá wọn lẹ́bi ẹ wo Muhammadu àtàlà ẹ wẹ̀ sí wọn ta ẹ tún bá ń gbé lọ síbi tí wọ́n ti ká Muhammadu tó ti yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tó lọ bá ẹrú sùn ẹ jẹ́ àlọ́ ẹni tó ní kò kí ó ní kọ́ máa dùn ìyàwó níyàwó Muhammadu lẹ́dọ̀ ṣe kí ni ó lọ ń ba ayé ìyàwó níyàwó jẹ́ ó gba ìyàwó ọmọ ẹ̀ tó gbàtọ̀ ó tún lọ mú ẹrú. ebi kan tí mo kà ní ìsán lórí náà ṣé mo kà ní ìsán lórí. ètò ẹ̀sọ́ tẹ́lifíṣẹ̀ gan kò rí bẹ́ẹ̀. Ó yá báwo ló ṣe rí ó yẹ jẹ́ ń dákẹ́ báwo. Àti ṣéèdù tẹ̀sọ̀ tẹ́lifíṣẹ̀ tí ṣéèdù tẹ̀sọ̀ tẹ́lifíṣẹ̀ ọmọ ànábì ní ṣéèdù ni. Ta ló gbà tọ́ láti kékeré ta ló gbà. ẹ mọ tán yẹn akéwùfà wọ́n mọ dáadáa tó yé mi. ẹ ṣọ ẹ má yẹ ká parọ́ àwa náà kéwà wà táwọn bí. ẹ gbàgbé tẹ rí tẹ fi sọ fẹ́yàwó fún ọmọ yẹn ó ṣe tún wá gbà ìfẹ́ ẹnu ilẹ̀ mi sọ ẹ̀dọ́ ńgbà tẹ̀ sọ ti Islam nísìn ẹ sọ tí ẹ sì ti ká gbọ́. Àwọn ò ní ẹ̀sìn lẹ́sìn àfikún 3959. It was narrated from Anas. Anas tún ṣàlàyé pé. That the messenger of Allah had slave with whom he had intercourse with. Yépa Muhammadu ní ẹrú obìnrin kan tí Muhammadu máa ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lóru tó máa lọ ń bá ẹrú ìsùn. But Aisha and Hafsa would not leave him alone. Ó bá di ọjọ́ kan lóru ọ̀gànjọ́ Aisha àti Hafsa wọ́n bá ká Muhammadu mọ́bẹ̀ wọ́n bá bu aṣọ ẹ̀ so pé a máa tó àti ilé ẹlẹ́ni. Until he said that she was forbidden for him. Muhammadu bá ń kúnlẹ̀ ó bá ń bẹ̀bẹ̀ pé Aisha ẹ pa mí sílẹ̀ ẹ má pa mí síta ẹ má jẹ́ ìrìn ọwọ́jà ẹ ṣe mí jẹ́jẹ́. Revealed. Muhammadu bá ní lóòótọ́ òun ti ṣe nǹkan èèwọ̀ ní lóòótọ́ ẹ má tàṣírí mi. Muhammadu bá wẹ̀gbẹ́ ó bá wò sí ó bá ní Allah ti sọ ayà kalẹ̀ o kí ló lá Allah sọ. O prophet. Ìwọ Muhammadu o. Why do you forbid yourself that which Allah has allowed to you? Èyí ṣe tó wá lọ sọ pé ìwọ ni Allah ti pa ẹ́ láṣẹ kó o máa bá gbogbo obìnrin tó bá wọ̀n ẹ́ sùn àbúrò ìyá ẹ̀ bá sùn ẹ̀gbọ́n bàbá rẹ̀ bá sùn ọmọ àbúrò rẹ̀ bá sùn ìyàwó ọmọ tó gbà tó bá sùn ọmọ ọ̀dọ̀ rẹ̀ bá sùn aráàlú bá sùn aráàlú ẹ̀ bá sùn ó wà nù Kùránì. wèrè ni bàbá yìí. èèyàn ńlá ni ṣéèkì náà sọ ẹgbẹ́ Kùránì yẹn ti kàkà fún wọn ní ìparọ́ Oh prophet. ẹ̀yin yẹn gbọ́ pa mẹ́rin jáde ìwọ Muhammadu. We have made lawful for you your wives to whom you have paid their full dowries. A ti pa ẹ́ láṣẹ àwọn ìyàwó rẹ tó ti sanwó orí wọn. As well as those bound women in your possession. Àti àwọn ọmọ ọ̀dọ̀ rẹ tó wà láyìíká rẹ aṣẹ́lẹ̀tọ̀ fún ẹ tàtà. Whom Allah has granted you. Torí Allah ti sọ ẹ́ pé ìwọ láṣẹ lórí wọn kó máa pàpàpà wọn. And you are allowed to marry the daughter of your paternal uncles and aunties. Ṣé ẹ ń gbọ́? Allah lóun ti pa Muhammadu láṣẹ pé ó lè fẹ́ ọmọ ẹ̀gbọ́n rẹ obìnrin ọmọ ẹ̀gbọ́n rẹ ọkùnrin ẹgbẹ́ sókè ẹ tẹ̀síwájú. And the daughters of your maternal uncles and aunties. Gbogbo ẹbí Muhammadu kò sẹ́ńtì Muhammadu ò lè fi. Ṣé ẹ rí pé who have migrated like you. Àwọn tó bá tún wá àgàgà àwọn tó bá tún wá jẹ́ Muslim bíi tiẹ̀ ọmọ ìyá ẹni fẹ́ ọmọ bàbá rẹ ẹ̀gbọ́n rẹ àbúrò rẹ. Also allowed for marriage is a believing woman who offer herself to the prophet without. Tá a bá tún wá rí kan tó tún jẹ́ Mùsùlùmí tó bá tún wá bá ẹ fúnra rẹ̀ pé Muhammadu ò sì mọ́ fọ́mi lẹ́nu ìfẹ́ràn rẹ pọ̀ Muhammadu ṣàánú mi bí o ti ẹ̀jẹ̀ kan péré. ẹ̀mẹsẹ̀jẹ̀ nílẹ̀ bí o ti ẹ̀sẹ̀ kan péré bó jẹ́ ìgbẹ́ mọ́sálásí ẹ lè bá fún mi jẹ. Allah ní kí Muhammadu tún gbà fún wọn ẹ̀rí làmújáde bàbá náà ṣe. This is MS ẹ má fún ṣéèkì lọ́rùn pa ẹ má jẹ́ ká fún wọn lọ́rùn pa ẹ dalẹ̀ mo kàn mẹ́rin yẹn jáde so ẹ jẹ́ a lọ sí
wọ́n ní number 4 wọ́n ní Muhammadu ní pé kí ọkọ má lu ìyàwó ẹ̀ pa. wọ́n ní Allah àti Muhammadu ní pé kí ọkọ má lu ìyàwó ẹ̀ kó dẹ̀ má lò bí ẹrú. olówó èkó wàhálà ẹ fọ́ ni gan o. wọ́n ká pa ẹ̀ látàárọ̀ ni wọ́n ṣe ń ṣe báàgì yẹn jáde ní ẹ̀ ṣe báàgì rárá. Men are in charge of women. Allah ní pé ọkọ lólówó orí aya o. By what Allah has given one over the other. Nígbà tí Allah ní pé àwọn ọkọ ni wọ́n já láṣẹ lórí ìyàwó. And what they spend from their wealth. Torí wọ́n ń ṣọ̀kẹ́ sí àwọn ìyàwó wọn lẹ́nu, So wọ́n náwó sí wọn righteous lẹ́nu. women are devotedly obedient. Allah ní àwọn ìyàwó àwọn obìnrin tó dára àwọn tó gbọ́ràn sí ọkọ wọn lẹ́nu. Guarding in the absence what Allah will have them guard. Tó jẹ́ pé tí ọkọ wọn ò bá sí nílé wọ́n ń dáàbò gbogbo nǹkan ní ọkọ wọn. But those wives from whom you fear arrogance. Àmọ́ àwọn ìyàwó yín tẹ́ ẹ bá ti fura sí bí wọ́n ń wú lẹ́nu. Number 1, advise them. Àkọ́kọ́ Allah ní kẹ́ ẹ kọ́kọ́ gbà nímọ̀ràn kẹ́ ẹ bá sọ̀rọ̀ Then, nínú. if they persist, Ó ní tí ò forsake bá them gbọ́. in bed. Allah ní tí ò bá gbọ́ ó ní kẹ́ ẹ má bá sùn kẹ́ ẹ fọ́rùn jù. And finally, strike them. Allah ní kẹ́ ẹ dẹ̀ lu ẹ lè ṣe aládàkẹ́ gúngò kẹ́ fọ́gi mọ́ lórí. So èyí la mú jáde yẹn. Muhammadu, Sallallahu alaihi wasallam. So gbogbo nǹkan táwọn ọmọ ọba ní nǹkan sọ sí ẹ jẹ́ kí n pa. ìdílé aláàlá ni kẹ́ ṣe. ó ní kọ́ Láti- lù. Ó ní kọ́ lù ó náà lè gúngò kọ́ ṣe aládàkọ́ fọ́ lórí ìbọn ló ìgbà sọ. láti sọ bẹ́ẹ̀ fún yín. Ó ní kọ́ lù báwo ló ṣe máa ń lùyàn báwo ló ẹni ṣe ń sùúrù kó lùyàn. lè yé yín. Sọ́yìn ṣe jẹ́ pamọ́ ìkẹ́ bá wọn sọ̀rọ̀ lọ. Okay, ẹ fẹ́ ṣàlàyé bá ṣe lè lu ìyàwó wa fún wa. Ẹ fẹ́ ṣàlàyé nǹkan táwọn aláàsọ pé ká lu ìyàwó wa bá ṣe lè lu ìyàwó wa, ẹ fẹ́ ṣàlàyé fún wa àbí? kó lè yé yín. Ó yẹ ṣé ẹ fẹ́ ṣàlàyé bá ṣe lè lu ìyàwó wa ni? no kó lè yé yín. Irú èmi ń sin ẹ má bínú ṣe Sẹ́rí, mi ì fẹ́ lóòótọ́ ṣe wọ́n gbà wọn kò sí lè- Sheikh mi ò kí ń lu ìyàwó mi torí mi kì í ṣe mùsùlùmí, but tí n bá fẹ́ di mùsùlùmí sìn kò sí mùsùlùmí tó lùyàwó ẹ ẹ. ṣe sùúrù a lè gbé àfa àbí tó ti lu ẹlẹ́ àfọ lójú jáde, but bí n bá fẹ́ di mùsùlùmí lẹ́yìn sìn Allah sọ pé kí n lu ìyàwó mi, ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún mi bá a ṣe lè lu ìyàwó wa, nǹkan tá Allah sọ ń bí báwo mo ṣe lè lu ìyàwó mi tí kò ní dùn. Sheikh ṣe wà ń bẹ̀ Sheikh àlọ́ sọ pé kẹ́ ẹ lùyàwó yín kí ló sọ ń bí sà kò sọ rárá. kí ló wá sọ sà. ẹni sùúrù ṣe rí bẹ́yàn bá lẹ̀kọ́ rẹ̀ ètí wọ́n gbà lè pẹ̀lú lúmbẹ̀ wọn ò lè yé yín. ok ó ní nǹkan tó gbà lérò pẹ̀lú lúlù ń bẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni. kí làlá gbà lérò mọ́ bẹ́yìn àtàlá kí ni kẹ́ ẹ mú ẹ̀sẹ̀ àbí kẹ́ ẹ mú glo àbí kẹ́ ẹ mú gbáyàwó lójú kọ́dà aláàkọ́ débi pé ká lùyàwó wa. báwo náà ní ká ṣe lù sẹ́ ẹni kò ń ṣẹ̀ṣẹ̀ kò ṣe blow báwo ní ká ṣe máa lù kí ló gbà lérò pẹ̀lú lúlù ń bẹ̀ yẹn. ṣe rí lúlù yẹn kò lè yé yín. ẹ ṣe sùúrù àfà ẹ̀wọ̀n pálá kò tó sọ pé ká ṣe wá sí fún ẹlẹ́ẹ̀kejì tó sọ pé kí n ta kété sí kò ní á mú ẹgbà ká lùyàwó wa. ẹlẹ́ẹ̀kẹta wá ní kí n lù báwo ni máa ṣe lù ẹ ṣàlàyé fún wa gbogbo ẹ bá wòkè àwọn tó ń wòyìn pọ̀ o báwo la ṣe fẹ́ báwo la ṣe fẹ́ gbọ́. tí alágbà lérò ń bẹ̀ yẹn tó sì sọ fún wa tó gbà lérò ń bẹ̀ wọn ni pé kéde pé kó mú ẹgbà kó lùyàwó rẹ kéde pé kó mú kúkú kó bò ó. ìgbà lérò ni pé bí kéèyàn mú akásífì lọ́wọ́ nísìn kó wá ní kí ni tó ṣe báyìí kí ni tó ṣe báyìí. àwọn bẹ̀rẹ̀ ta ṣe ẹ̀yin ò lè lùyàwó ẹ̀ kò sọ bẹ́ẹ̀. ẹjọ ibi akásífì ibi láti lè rí ká ẹ ṣe sùúrù Sheikh kí ló dé ẹ fún wọn ẹ jẹ́ Sheikh ẹ má bá wọn sọ̀rọ̀ lílù yẹn. kọ́ má bá wa sọ̀rọ̀ lílù báwo mi láìkẹ́ àfa àfa lè ń ṣe báyìí àfa bá lè ń ṣe báyìí náà ṣe tí pé máa bàbá Fọlọ́nṣọ́ ẹ má ṣàlàyé nǹkan kan. àfa ẹ fi Sheikh lẹ́nà mi láìpẹ́ yín ṣe yìí náà ẹjọ́ ẹ fi Sheikh lẹ́. sẹ́rí àwọn tí ń bẹ́ẹ̀ mẹ́wọ̀n sẹ́rí kò lè yé yín tẹ́ bá lọ lé kéwú tẹ́ bá jókòó lé tí a bá kọ́ yín iná ni ó tó yé yín dáadáa. a ní kẹ́ ẹ ṣàlàyé bẹ́ẹ̀ tí lọ lé kéwú báwo la ṣe fẹ́ ibo la ti máa rí etí handkerchief ibo la ti máa fi etí handkerchief lù. àná ò lè yé yín sẹ́rí ọ̀rọ̀ tẹ́ ka wọn ìwé lẹ́ka tẹ́ bá lọ lé kéwú tẹ́ bá kọ́ yín Arabic dáadáa wọ́n ṣàlàyé tó pọ̀lọpọ̀lọpọ̀ ẹ̀ fún yín eléyìí tẹ́ ka yóò lè yé yín ẹ̀ kàn kàn. nǹkan tẹ́ ẹ kà l'Arabic yẹn ibo la ti lè rí ká a máa translate ẹ̀ ń bì ẹ má wọrí Arabic èdè lásán ni a máa translate ẹ̀ sí èdè tá a gbọ́ yé. ẹ má translate ẹ lọ lé kéwú kí wọ́n jókòó kí wọ́n kọ́ yín dáadáa bí wọ́n bá translate ẹ̀ kalẹ̀ fún ṣé kí n gbé Lárúbáwá ìjáde kẹ́ ẹ̀ kà sá. èmi kí n kọ́ yín sẹ́ kì í ṣe èmi ní kọ́ yín torí kò wúlò fún yín tẹ́ bá kọ́ yín kò wúlò fún yín torí kò sí tẹ́ fẹ́ fi ṣe kò wúlò fún yín. rẹ́jà ti ka Lárúbáwá ẹ̀. tẹ́ bá rẹ́dì láti di Islam tẹ́ bá rẹ́dì láti di mùsùlùmí
lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́tí di mùsùlùmí alẹ́ rẹ́dì ẹ̀yin lẹ́yìn ọ̀tá islam ọ̀tá onu lábàtà gbèsè náà àríjálù kọ̀ wá múnálà ní sáì síbò náà ni ó yá ìtú ẹ̀yin gẹ́gẹ́ ọ̀yẹ kalágbáwa rẹ̀ fúnra ẹ̀ kágbà tẹ́ fi láì fẹ́ ṣe ń ṣe báyìí ṣe yìí kì í ẹ ti dé bí agbọ́lá ká fún yín àmọ́ ẹ̀ kalágbáwa rẹ̀ gẹ́gẹ́ fúnra yẹn ká gbọ́. ẹ̀yin lẹ gbọ́ lárúbáwá dáadáa yín sọ pé tá a bá gbọ́ lárúbáwá yé la máa lè mọ nǹkan tó ń sọ. kò lè yé yín náà tí n bá tu fún yín kò lè yé yín. kí ni ò lè yé wa ń bẹ̀ ṣé bẹ́ẹ̀ fi ṣe bí yóò bá lè fẹ́ sọ fún wa. kò lè yé kí n bá bàa rí ṣe gbogbo nǹkan tẹ́ ẹ sọ ẹrí pé kò sọ̀rọ̀ nbẹ gbogbo nǹkan tẹ́ ẹ sọ pé Muhammadu ní ká máa ṣe pátápátá gbogbo ẹ̀lú ṣe. ọ̀rọ̀ bẹ́ẹ̀ o kò sọ̀rọ̀ kan bí ọ̀rọ̀ akájẹ́ kẹ́lẹ́ mi sọ̀rọ̀. ní tẹ́ gbé wá ní ṣe àdìjárù tẹ́ gbé wá ní sí ni. Sheik níbi ayọ̀tẹ́ náà tú lọ. Sheik ẹ disappoint wa o Sheik Fọlọ́runṣọ́. kí mo fi disappoint yín. ẹ parọ́ fún wa náà. kí ló dé tẹ̀yìn ọ̀káyà kí ló dé ẹ káyà òun délẹ̀ ẹ tú délẹ̀ ẹ lọ gbé English ẹbí ká mọ́ ẹbí ń túbọ̀ ni. kò lè yé yín owó lè mi wá lábúlé ògiri bí tó ti yé yín sẹ́rí tẹ̀ bá sẹ́rí Sheik ẹ má wọrí Sheik ẹ jẹ́ ká kúrò lórí yẹn ẹ jẹ́ kí mi bá yín sọ nǹkan mi bọ̀ kí n tó bá yín sọ nǹkan mi Sheik ẹ jẹ́ kí n kọ́kọ́ jẹ́ kí àfáà yìí náà báwọn náà fẹ́ sọ nǹkan so Sheik mo ní question kan tó fẹ́ béèrè lọ́wọ́ yín torí mo rí pé àgbà àfáà ni so mo ní question kan tó máa béèrè lọ́wọ́ yín bọ̀ ẹ ṣe sùúrù so àfáà oníkéwú ẹ gbóhùn sókè ẹ gbóhùn sókè ẹ kalẹ̀ yà. agolo. àfáà ṣẹ́ lè bá wa káyà yẹn ṣẹ́yìn lè bá wa káyà yẹn. gbogbo nǹkan tẹ́ bá gbé jáde ni màbá yín kà. ó yẹ bá wa kà torí àwọn ẹ mọ̀ nǹkan láti ìbẹ̀rẹ̀ náà ibi tí mo ti bá ọ̀rọ̀ yín ni pé Sheik Fọlọ́runṣọ́ yẹn wọ́n ṣàlàyé àwọn nǹkan kan ẹ wá lọ ń gbé àwọn àdìsí kan jáde. so ẹ sọ̀rọ̀ lórí pé ànábì ní bàbá yẹn ní ànábì ní ká má ṣe ṣìnà ẹ wá ní pé ẹ ṣe sùúrù ẹ wá ní pé ẹ lọ gbé àdìsí kan wá pé ibi tí ànábì ti ṣe ṣìnà. àbí. bẹ́ẹ̀ni. àkọ́kọ́ mo kọ́kọ́ fẹ́ jẹ́ kẹ́ understand kinní kan òun ni pé ṣe rí àdìsí ànábì ó yàtọ̀ sí àyà Kùránì ṣe ń gbọ́. Okay. ẹ gbé nǹkan kan jáde lẹ́ẹ̀kan yẹn níbi tẹ́ ti ń sọ̀rọ̀ yẹn àyà Kùránì bàbá yẹn wọ́n fún yín ní evidence àwọn fún yín evidence pẹ̀lú ọ̀rọ̀ ẹnu mistake tí wọ́n ṣe ni pé bí wọ́n ṣe bá yín dòwòpọ̀ yẹn kọ́ lọ́n ṣe máa ń báyàn dòwòpọ̀ tí ọ̀rọ̀ bá rí báyìí. ṣebí àdìsí yìí ẹ ṣe sùúrù so ìyàtọ̀ wà tí ànábì lè sọ̀rọ̀ kan kọ́ ló ń sọ pé irú ẹ̀kọ́ lòun fẹ́ ìyẹn ni wọ́n ń pè ní àdìsí. Okay. so bàbá yẹn sọ̀rọ̀ kan ẹ lọ gbé Kùránì wá míwà ẹ àyà Kùránì ní gbogbo ọ̀rọ̀ tí bàbá yẹn ń sọ ẹ dẹ̀ ń fi ọ̀rọ̀ àdìsí ṣe ọ̀rọ̀ Kùránì pé nǹkan tá ló ń sọ nǹkan tá ànábì sọ ànábì lè sọ nǹkan kan kó má jẹun tí Ọlọ́run sọ pé òun fẹ́ sọ nìyẹn ìtí ànábì bá sọ fúnra rẹ̀ òun ni wọ́n ń pè ní àdìsí ìtọ́lọ́run sọ ni wọ́n ń pè ní Kùránì. mo ní ìbéèrè kan fún yín ní gbogbo ibi tẹ́ ń sọ yẹn just ìbéèrè ẹyọ kan tí mo tẹ̀ fẹ́ kẹ́ ṣàlàyé fún gbogbo àwọn tó wà níbí. gbogbo nǹkan tí Muhammadu sọ tó sọ pé Allah sọ ṣé ẹnu Muhammadu ni ó ti jáde ni àbí Allah yọjú láti sánmọ̀ yìí pé Muhammadu. ẹ ṣe sùúrù mo ti gbọ́ nǹkan tẹ́ ẹ béèrè ẹ fẹ́ mọ̀ yàtọ̀ láàrin nǹkan tó ṣẹlẹ̀ ni pé based on ìgbàgbọ́ oníkálukú ṣe ń gbọ́. mo ń gbọ́. àti ojú ọ̀nà tí oníkálukú wá wà ìyàtọ̀ wà láàrin àdìsí àti ànábì ìyàtọ̀ wà láàrin àdìsí àti Kùránì gbogbo ọ̀rọ̀ tí ànábì sọ ìyàtọ̀ wà láàrin méjèèjì fẹ́ni tó bá mọ̀ Kùránì lọ̀rọ̀ Ọlọ́run àdìsí lọ̀rọ̀ ànábì tó bá yà sí pé wọ́n fẹ́ ẹni sùúrù ẹ jẹ́ ń sọ̀rọ̀ ẹ jẹ́ ń sọ̀rọ̀ àwọn ẹ̀yin èèyàn tó ń gbọ́ wa àáfà sọ pé hadith òun ni ọ̀rọ̀ ànábì Quran òun ni ọ̀rọ̀ Allah kò ń ṣọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Allah lọ́dọ̀ tí ìbéèrè tí mo bi yín ni wípé ọ̀rọ̀ tó wà nínú Quran yẹn tẹ́ ẹ pè ní ọ̀rọ̀ Allah yẹn ẹnu ta ni àwọn ọ̀rọ̀ yẹn ti jáde. ẹnu ànábì sọsálàm ẹnu ànábì. ẹnu ọ̀rọ̀ tẹ́ ń pè ní hadith yẹn ẹnu ta ni àwọn ọ̀rọ̀ yẹn ti jáde. ẹnu ànábì. ẹ ṣe ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni wípé Muhammadu máa sọ fún wọn wípé ẹ dúró Allah Jubril sọ fún mi pé Allah sọ pé ajẹ́ sọ fún àpẹẹrẹ bẹ́ẹ̀mi àti àáfà ṣe ń sọ̀rọ̀ yìí. ẹ ṣe sùúrù ibi tẹ̀sọ̀ orí yẹn jẹ́ kí n sáré yànnà náà kankan tí ànábì bá sọ̀rọ̀ àti tọ́lọ́n bá sọ̀rọ̀ motion ni wọ́n máa ń yàtọ̀ ọ̀tọ̀ mi ò sọ pé kẹ́yìn gbàgbọ́ mi ń sọ ni ò mí ní kẹ́yìn gbàgbọ́. ẹ̀yin ò sí ń bẹ̀ ṣe bí nǹkan tẹ́ ẹ̀ ká ni. ìtẹ́yìn fẹ́ sọ ẹ̀ sẹ́yìn wà ń bẹ̀ ni. nǹkan tẹ́mi náà sọ yìí nǹkan tó ṣẹlẹ̀ ni bó ṣe rí nǹkan tá a kà ní náà ṣe bí Muhammadu máa sọ. ajásí pé bí tèmi náà sọ yẹn bó ṣe rí nǹkan tèmi náà kà ní. ó dàbí kíní yóò yé yín
mo ó yé mi ẹ̀yin kẹ́ ẹ ọ̀rọ̀ tó wà understand. ní Quran nǹkan tí mo fẹ́ kó yá wọn tó wà níbí ni pé ọ̀rọ̀ tó wà ní Quran ẹnu Muhammadu ló ti jáde ẹ ṣe sùúrù sá ẹnu Muhammadu ní gbogbo ọ̀rọ̀ ní Quran ti jáde nǹkan ìyàtọ̀ tó wà níbẹ̀ ni pé ó lè ṣe bí oníwárapá kó ṣe bí onígìrì kó ní irọ́ Allah sọ pé ẹ mọ báwọn ẹlẹ́mìí ṣe máa ń ṣe yẹn ó lè ṣe bẹ́ẹ̀ àbí báwọn babaláwo àwọn ológun ó lè ṣe bẹ́ẹ̀. ẹkàn báwọn gẹ the only thing tí mo bí kí ló fẹ́ sọ ọkọ fún wa lẹ́rìí tí nǹkan tó fẹ́ sọ ọ̀rọ̀ àdìtì yìí ni wọ́n fẹ́ sọ wípé nǹkan tó ṣẹlẹ̀ bíi tí Muhammadu ti bá ẹrú sùn. láti bá kàdísì náà ẹni kọ́ka ẹ̀ka àwọn ọ̀ka. èmi ò lémi ọ̀ka ẹ̀ tí sọ pé kí n ka ẹ farabalẹ̀ àdìsí ẹ sọ pé akabara ní Ibrahim ibn Yunus bin Muhammad aromiyu uwa laqabuhu qala hadathana abi qala hadathana Ahmad ibn Salma an Sabit an Anas anna Rasulullah sallallahu alaihi wasallam kanat la ummatun yatahuha falam tadhal bi Aisha wa Hafsa hatta arama ala nafsihi fa anzala Allahu azza wa jalla ya ayyuhan nabiyyu na'am. Ó yẹ ìwọ bá tẹ̀ ká yẹn sáré tú. Àdìsí yìí fún wa ládìílà pé ànábì ní ẹrúbìnrin kan tí ànábì máa ń súnmọ́. Tó ń bá sùn ẹ sọ dáadáa kì í ṣe tó ń súnmọ́. Ṣé ẹ̀yin ò ní tí jùlọ èdè tiyín ni? Ẹ kó yá àwọn èèyàn tó ẹ fẹ́ sọ pé. No, ẹ̀yin lẹ́yìn lè máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó ní irú bẹ́ẹ̀ mi ṣe gbọ́dọ̀ máa sọ̀rọ̀ mọ́ wa kọ́ sọ̀rọ̀. So ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lọ téèyàn. So tí a bá fẹ́ sọ pé dáadé yín àti mọ́mí náà ń súnmọ́ ẹ sọ pé tó ń bára wọn sọ̀rọ̀ àbí tẹ́lẹ̀ sọ pé tó ń dóra wọn. Naam, so ọ̀rọ̀ yẹn lọ bẹ́ẹ̀ ànábì máa ń súnmọ́ ẹrúbìnrin. ṣé Muhammadu jẹ́ bàbá tí tẹ̀lé sọ pé dáàdì tiwọn àti mọ́mí tiwọn ṣáàdọ̀ bí bàbá tí. Kódà gan ànábì bàbá mi. tó bá di jíjẹ náà máa fún example bàbá tí yín kàn tẹ̀síwájú. Yàrá ẹni dá ṣé mi ò dá bàbá mi mọ̀ lẹ́yìn kọ́lẹ́ máa fi bàbá mi wọ̀n mi. ẹ̀bẹ̀ náà bí bàbá yín náà. No, ṣé ẹni tó bá bí yàn nìkan ni bàbá yàn. Ọmọ burúkú ló máa ń ní bàbá kan bíi ti. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mi. ẹ máa fún wọn example àná bí bóyá bókun sùn bàbá. Mo ti gbẹ́gbẹ́ lẹ́ máa fún mi gbẹ́gbẹ́ lẹ́mí náà máa bá yín tọwọ́ bọ̀. Ó yá. Ànábì ní ẹrú kan lóbìnrin tí ànábì máa ń súnmọ́ Aisha ò dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ pé kánábì máa súnmọ́ ẹrúbìnrin yẹn míwà nílẹ̀ Yorùbá gbogbo àwọn olówó ilẹ̀ Yorùbá ló máa ń ṣe bẹ́ẹ̀ látànádò ni ó dàgbà wọn bá yín mo lè fún yín láwọn ọba afẹ́fẹ́ ọmọ ọdún 13 rí. kí ló ń ṣe bẹ́ẹ̀ láìkẹ́ ṣáà máa tọwọ́ bọ ilẹ̀ Yorùbá tó ẹ̀ ń ṣọmọ Yorùbá. ilẹ̀ ebo lẹ̀ yín tọwọ́ bọ̀. ẹ̀ ń ṣọmọ Yorùbá torí ọmọ àlèlè mímọ̀ tó máa ń sọ pé ilé òun ò dáa kí ló ń ṣe máa ń tọwọ́ ẹ máa sọ pé ilé yín ò dáa tẹ́ wá ń sọ pé ilẹ̀ Saudi ló dáa. Ilé yín tẹ̀lé sọ pé ó dáa náà lè fi ba ayé jẹ́ ilé yìí tẹ́fẹ́ sọ pé ó dáa náà lè fi ba ayé jẹ́. Nǹkan tó ṣẹlẹ̀ yìí ni pé ẹ̀yin èèyàn wa Muhammadu wọn ka mọ́ bí tó ti ń bá ẹrú sùn wọ́n dẹ̀ ti sọ ó ń bá ẹrú sùn wọ́n dẹ̀ ka mọ́ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ̀lé sọ pé ó ní kó máa bá ìyàwó níyàwó sùn òun fún ẹ̀ dẹ̀ ń bá ẹrú sùn kó só yigi ẹ ó ẹrú ó dẹ̀ ń bá sùn. Now ẹrú má yàtọ̀ kílẹ̀. Ẹ farabalẹ̀ nígbà tí mo táwọn bàbá yín lẹ́yìn bàbá yín ṣe pé wọ́n ẹ mú ìtìjà rẹ mi ò láì gbẹ́yìn ṣe yìí. Wọ́n á máa fẹ́ rúbọ ìṣànlẹ̀ Yorùbá. Mi ò láìkẹ́ ẹ dákẹ́ sà mi ò láìkẹ́. Fún rúbọ ìṣànlẹ̀ Yorùbá mo fún ilẹ̀ sàbù. Ẹ dákẹ́ mi mọ̀ bí tó ti ṣé Muhammadu náà pààyàn ni. Náà ẹ̀yin èèyàn wa níbi tí wọ́n wá ti ka mọ́ kẹ́ẹ̀tì lè mọ̀ pé ṣe rí Quran kò sáàlà kankan tó sọ̀rọ̀ irọ́ ni Allah ò sọ̀rọ̀ eré lásán. Muhammadu wá sọ wípé ẹ dápadà Aisha àti Hafsa Allah sọ wípé mi ò lẹ́tọ̀ọ́ sí ìgbà tó tún wáyé tí wá ní Allah sọ pé kí ló dé tí mo fi ṣe léèwọ̀ nǹkan tóun ti ṣe lẹ́tọ̀ fún mi ìbẹ̀lẹ̀ máa ti mọ̀ pé Muhammadu ó kàn fi Allah guide ni for example tí n bá fẹ́ mú nǹkan sìn máa kàn sọ pé máa kàn mú nǹkan yẹn wá ká mi wọ́n bí tí mo ti jí nǹkan yẹn kí ló dé tó fi jí kínní mi ò lẹ́tọ̀ sí máa tún wá sọ pé Allah ló ní Allah sọ pé mo lẹ́tọ̀ sí pé mo lè mú torí ẹ̀ mo ṣe mú nǹkan tí Muhammadu sọ nìyẹn èèyàn kankan nǹkan kan ò bá sọ̀rọ̀ Muhammadu ló ń ṣe kí ni ló ń sọ̀rọ̀ ọ̀rọ̀ Quran ọ̀rọ̀ Muhammadu ni mo ti kúrò lórí ẹ̀ so mo ti jẹ́ kẹ́ sọ̀rọ̀ àfà náà ṣe é kí n padà sílẹ̀. kí jẹ́ sọ̀rọ̀ ẹ̀yin ò nídìí àti gbàgbọ́ pé Ọlọ́run sọ̀rọ̀ àbí ànábì àwa mùsùlùmí là ní gbàgbọ́ yẹn mi ò sọ pé ẹ̀yin nídìí ẹ̀ mi ò lẹ́yìn nídìí ẹ̀. yes sir ṣe gẹ́s ẹ jẹ́ kí n jẹ́ kẹ́lòmí sọ̀rọ̀. sẹ́ǹsì wo lẹni ṣé sẹ́ǹsì lẹ́nu yẹn ṣe ní nǹkan mi tẹ́ fẹ́ sọ. gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ ẹni mo fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rí. ok ó yẹ ẹ dúró báyìí tó wá pé kò rí bẹ́ẹ̀ ṣe ẹ mute Sheikh ẹ gbà sọ́dọ̀ Sheikh ẹ tó máa. Sheikh èmi ni kẹ́ ẹ bá sọ̀rọ̀ ẹ má padà sọ́dọ̀ wọn. torí pé mo fọlọ́nṣẹ́ má dá wọn lóhùn mọ́. ẹ yẹ kí n padà sọ́dọ̀ Sheikh kí ló dé àfi àyà kò á ní báyìí sọ̀rọ̀ ẹ lọ kó àdìsí wa. bàbá mo ti pẹ́. ẹmẹsẹ bó ní kéwù dá ṣé mi mọ̀ ẹ́ rí ni. tèmi náà mọ̀ ẹ́ rí ṣé mo ti gbọ́. ó ní kéwù kan tó ní Ìsìlámù lẹ́gbà kan tí olóhùn kan wá káwọn mọ́lé pé wọ́n fẹ́ pa àwọn. orí ẹ̀ kú lọ́ máa sọ yẹn sáà ayé ẹ̀ máa jóná ni. so Sheikh. ẹni sùn ẹni kí lè gbé tẹ̀sán ẹni sẹ́rí gbogbo tẹ̀sán látẹ̀ka. Sheikh
Sheikh ẹ má bínú mi àti bá sọ ẹ lọ kó àdìsí jáde. Sheikh ẹ ṣe sùúrù àwa kọ́ la kó àdìsí yín kúkú. kí ló fa àfà tí ó jáde ní kẹ́ fi ṣépè láfa kí ló fa tẹ̀lé ṣépè. mi ò mọ reason tẹ̀fi sọ pé à ń kó àdìsí jáde àdìsí ìwé yín ni so ìwé yín là ń lò àwọn àdìsí tẹ́lẹ̀ gbogbo ọ̀rọ̀ tí mo wá fún yà Kùránì mo fi bá yín sọ̀rọ̀. àwa náà ti fún wọn fẹ́ já irọ́ wọn fẹ́ já. eléyìí sìn mi Abdulhamid ó dà pé irọ́ wọn ti já. nǹkan tó ṣẹlẹ̀ ni pé a ò lè bá mùsùlùmí méjì sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà tí mùsùlùmí méjì tàbí mẹ́ta bá wà lókè wọn ò lè mute fúnra wọn. irọ́ ni ìkọ́ṣà máa tán máìkì ẹ fi wọ́n lẹ̀ kún wọlé irọ́ ni. a fi wọ́n lẹ̀ bọ̀ wọn ò jẹ́ ká kémi àti yín sọ̀rọ̀ nàmi àti yín dájọ́ fẹ́ sọ̀rọ̀ Sheikh. ìbéèrè tèmi tẹ̀fẹ́ bí ìbéèrè kékeré ni mo kàn fẹ́ kí ẹ kàn ṣàlàyé nǹkan yẹn fáwọn èèyàn tó wà níbi Sheikh. kò lè yé yín náà tí ẹ bá béèrè ẹ sọ yẹn gbọ́. ṣé kí n béèrè bàbá yẹn láàmú Sheikh mo fọlọ́n ṣe ẹ má ba. ṣé kí n béèrè Sheikh. ẹ béèrè. ọ̀rọ̀ ẹ ṣe Sheikh nǹkan tèmi fẹ́ béèrè àwọn yẹn ti mọ̀ mí béèrè kékeré mo máa ń béèrè ẹ jọ ìsìláàmù táà ń ṣe yìí mùsùlùmí yìí ta ni mùsùlùmí àkọ́kọ́ gangan náà ta ni ẹni tó kọ́kọ́ ṣe ìsìláàmù náà. kọ́kọ́ sí ìsìláàmù. tó jẹ́ mùsùlùmí Ibrahim ẹ jẹ́ má bínú ṣe lè fún wa lẹ́rìí sáà ẹ jẹ́ má bínú. ẹ̀rí tó fi jẹ́ pé ànábì Ibrahim ló kọ́ sí ìsìláàmù. bẹ́ẹ̀ ni. ẹ̀rí tó fi jẹ́ pé ànábì Ibrahim ló kọ́ sí ìsìláàmù. ànábì Ibrahim ni òun ni bàbá ìgbàgbọ́. Ibrahim ó jọ pé ẹni sùúrù torí gbogbo ṣe arákàájì tá à ń ṣe ànábì Ibrahim ló ṣe. Ibrahim náà ṣe láàjà rí. ta ló kọ́ Kaaba. Ibrahim ló kọ́ Kaaba. bẹ́ẹ̀ ni. ok alright ẹ ṣe nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín sìn náà ni pé. iléyá tá a pa ta ló pa. ó jà Ibrahim ló tún pa léyà. ta ló pa. ok ẹ fún wa lẹ́rìí sáà bàbá wípé Ibrahim ni mùsùlùmí àkọ́kọ́. Ibrahim òun ni mùsùlùmí àkọ́kọ́ kí ni àwálà inú àkọ́kọ́ rẹ̀ ni pé tẹ bá lọ wẹran léyà tá a pa àná Ibrahim lọkọ pẹran léyà first pẹyẹpẹyẹ àwọn tó sì ń lọ àjì níbi iṣẹ́ àjì tí wọ́n ṣe àná Ibrahim ló ṣe ọ̀pọ̀lọpọ̀ mẹ́ta ń ṣe kùn. alright so ẹ ká wá ṣe báyìí ṣe kí ẹ lè understand kí ni ẹ. àti pé gbogbo tí ẹ̀ ń sọ pa Islam yìí kò lè yé yín. tó bá yẹ gẹ ní tẹ́fẹ́ Islam sí. mo ti ṣe tán. Sheikh Abdulhamid ẹjọ ẹyẹ tán mike so Sheikh ẹ ká ṣe báyìí àwọn tá à ń pè ní alikitab àwọn pé tí a fún ní tírà àwọn alikitab. ẹ ní sùúrù ọ̀rọ̀ ìbéèrè tẹ bèèrè lọ́wọ́ mi lẹ́ẹ̀kan ẹ parí àwọn ọ̀rọ̀ yẹn tán. a ti parí ogbó ọ̀rọ̀ yẹn gbọ́n kọ́tẹ́ ní Muhammadu ló kọ yín Muhammadu ti ṣe náà ẹ jẹ́ ká tí olówó èkó bá ti dé olówó èkó àkọ́ntínú pẹ̀lú yín ẹ jẹ́ ká mi dá yín lóhùn ilé ẹ ká jọ sọ̀rọ̀ ilé. ìbéèrè tẹ bèèrè lọ́wọ́ mi. ẹ jọ ìbéèrè márùn-ún tí mo sọ fún yín pẹ̀lú rẹ̀ ẹ sọ̀rọ̀ lórí ẹ̀. ẹ sọ pé Muhammadu ní ká ṣe dáadáa sóbì agbébi tó ti ní kí a má ṣe dáadáa sóbì ká má nífẹ̀ẹ́ àwọn òbí wa tí wọ́n bá ti ṣe Islam ẹni Muhammadu ó ní ká sọ orúkọ tó dáa jẹ sọ pé ṣé kí wọ́n tó gbé Islam. no ẹ̀yin lẹ béèrè márùn ẹni kí nìkan márùn tí Ànábì ṣe. gbogbo nǹkan tẹ́ ẹ sọ yẹn a jẹ sọ fún yín pé Muhammadu ò ṣe. ẹ dáhùn ẹ ẹdẹ ní kò sí kan márùn tó ṣe mọdẹ dá ní nǹkan márùn tó ṣe. a ní kò ṣe nǹkan àwọn nǹkan tẹ́ ẹ sọ pé Muhammadu ní ká ṣe yẹn àti ní ẹ ṣe sùúrù sà gbogbo àwọn nǹkan tẹ́ ẹ ní Muhammadu ṣe yẹn nílẹ̀ Yorùbá normal àti ń ṣe àwọn nǹkan yẹn now àwa rí pé kọ́sẹ̀ wá ní Muhammadu. ẹ máa kó ogun jara yín tẹ́ ẹ máa ń gbà yàwó ara yín. ẹ bẹ́ẹ̀ tí ẹ ṣe ká ṣe ẹ sọ̀rọ̀ ogun bíi àwa náà mọ̀ bí tí Muhammadu ti gbógun ti ìlú agbéjáde fún yín náà ó kéré aláyìn máa gba ìyàwó ara yín sẹ́ ẹ̀ máa gba ìyàwó ara yín. Banu Kureza mi mọ̀ bóyá àfà bóyá ẹ ò dẹ̀ mọ̀ ìtàn Banu Kureza Muhammadu lọ síbẹ̀ ẹ gba Islam tẹ́ ẹ bá gba Islam ẹ máa kẹ́ ẹ bóun jà tàbí kẹ́ ẹ máa san jizya 25 days ni Muhammadu fi sọ̀rọ̀ ni ó fi bá wọn jagun nílùú yẹn àwọn tí Muhammadu pa nílùú yẹn is over 900 gbogbo àwọn ọkùnrin àtàwọn ọmọ kékeré tó ti bàlágà nínú ìlú yẹn ni Muhammadu bẹ́ orí wọn àwọn obìnrin wọn ó dẹ̀ kó wọn lẹ́rú ó ń bá wọn sùn ẹ̀yin wá dé bí ẹni wọ́n ń kógun jàlú tó yẹ pé Muhammadu ni olórí burúkú ló da ogbò lúrú so ẹ má jẹ́ ká yà síbẹ̀ torí ẹ fẹ́ ká fọ́ ogun ẹ̀ lójú nǹkan tí mò ń bí ni wípé ẹni sùúrù ẹ lè máa bú Ànábì tá wà níbà yìí. ẹ ṣe sùúrù ẹ má bínú ẹ̀yin lẹ jẹ́ kí n ẹ̀yin lẹ. ẹ sọ̀rọ̀ tó dá padà ẹ sì lè máa ṣépè Ànábì tá wà níbà yìí. ẹ̀yin lẹ fa náà ẹni Muhammadu ní máa jagun mo jẹ́ sọ pé Muhammadu lórí burúkú ni ó jagun ó pààyàn ẹ̀yin lẹ fa náà ẹ̀yin lẹ fa kì í ṣe èmi ṣàkóso sọ̀rọ̀ lọ́bẹ̀ ọ̀rọ̀ Abraham lèmi àti yín sọ so àìsàngó àti Odùduwà ẹ má wọlé àti máa sọ̀rọ̀ Ṣàngó mo mọ̀ bẹ́ẹ̀ kì í ṣọmọ Yorùbá ìbàjẹ́ ilẹ̀ Yorùbá ni ẹ̀yin lẹ máa sọ ẹ máa nílẹ̀ Yorùbá ò dáa kò sí nǹkan tó dáa nílẹ̀ Yorùbá torí pé ẹ kì í ṣọmọ Yorùbá ará Ìlọrin ni yín
ṣe understand àwa tá a jẹ́ ògidì ọmọ Yorùbá a ò ní ever ká ṣe kí ni ká yídìí síta ká tẹ̀ máa tọ̀ sínú ilé a ní fọwọ́ sí ju ilé bàbá wa ṣó ti yé yín bọ̀ ẹ̀yin ẹ̀ kí ń ṣe ọmọ Yorùbá ẹ̀ kí ń ṣe ara wa ẹ̀ fẹ́ wá balẹ̀ wa jẹ́ ni ẹ sọ̀rọ̀ nípa Muhammadu àtàlá àtẹgbẹ́ wa tẹ fẹ́ wá fi bàlú wa jẹ́ ó ti yé yín náà ẹni Abraham ló ṣe hajj òun ló kọ́ Kaaba òun ni mùsùlùmí àkọ́kọ́ ẹ fún wa lẹ́rìí ẹ̀ èmi máa gbẹ́rìí jáde ń bì wípé Abraham irọ́ ni Abraham kì í ṣe mùsùlùmí ení Abraham kan ló kọ́ Kaaba ó di méjì Abraham ò ṣe hajj ó di mẹ́ta gbogbo nǹkan tẹ́ ẹ sọ yẹn irọ́ ni gbogbo ẹ̀ èmi tẹ̀ máa fún yín lẹ́rìí ẹ̀ ń bì lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ fún wa lẹ́rìí nǹkan tẹ́ ẹ sọ yìí wípé òdodo ni pé Abraham òun ló kọ́ Kaaba Abraham ló ṣe hajj Abraham òun ló pa ẹran ó pa ẹran iléyá tẹ̀ ń pa òun ló pa ẹran ẹ̀ àwa ti ń sọ fẹ́yìn mùsùlùmí tẹ̀ wá ń bì pé irọ́ ni gbogbo nǹkan tó wà nínú Islam ẹran tó ń pa fún léyá tẹ̀ ń pa tẹ́yìn irúbẹ̀ ń pa ẹran fún Abraham irọ́ ni o òkúta Hajaratul Aswad lẹ́ ń pẹran fún o kí Islam tó bẹ̀rẹ̀ wọ́n ti ń pẹran fún ṣèyí ẹ fún mi lẹ́rìí if not máa drop mi o máa yẹ kẹ́lẹ́ omi sọ̀rọ̀ ẹ fún mi lẹ́rìí. ẹ ní sùúrù n tó takò yìí mú proof ẹ wá. kí n mú proof nǹkan tí mo sọ yìí wá ṣé kí n mú wá ṣé mo bẹ́ẹ̀ yóò fún mi no tí n bá máa fún yín proof ibi tí wọ́n lock àwọn mùsùlùmí sí gangan nìyẹn. Quran is for Muslims àwọn ìwé kan ti wà kí Quran tó wà nínú Al-Qur'ani máa fún yín evidence ẹ farabalẹ̀ àwọn ọ̀wé fúnra mi kí sọ́mọ́ náà bí lọ ṣe ẹ farabalẹ̀ sáà ṣèyíkì ẹ ṣe sùúrù àwa fẹ́ ṣàlàyé nǹkan tí ò yé yín a fẹ́ ṣàlàyé fún yín kí wọ́n tó kọ Quran kò sí tẹ́lẹ̀ sọ fún mi. mo ti gbọ́ kí wọ́n tó kọ Quran àwọn òwe ti wà náà ṣebí sàbúrà wà ṣebí ìnjílì wà ẹ̀yin náà ṣe máa ń sọ fáwọn èèyàn pé gospel àwọn ìwé àwọn ọwájú Odùduwà ló mú wá àbọ̀jẹ́ Ṣàngó ló mú wá. ṣèyíkì ẹ jẹ́ ṣe sùúrù náà ṣèyíkì ẹ ṣe sùúrù mo understand bó ṣe rí lára yín but a kàn fẹ́ já yín tán pé Islam tẹ jókòó tí irọ́ ni ṣe understand. Abraham ẹbọ ni kí n máa gbé sórí. ẹbọ náà ni Islam ṣèyíkì bóyá ẹ mo gbé kalẹ̀ ní kí n máa lọ forí kalẹ̀ yìí ṣèyíkì ṣe mọ̀ ẹbọ ni Islam ẹ jẹ́ kí n fún yín lẹ́rìí yẹn ní ṣíṣẹ́ ń tẹ̀lé Islam tẹ̀ ń ṣe ẹbọ ni Allah ẹ máa fún yín lẹ́rìí ní Quran Allah tẹ̀ ń forí balẹ̀ fún ṣèyíkì ẹ calm down Allah tẹ̀ ń forí balẹ̀ fún èrè ni ṣìgìdì ni. ẹ̀bẹ̀ kan ní Ṣàngó ni. èmi máa fún yín lẹ́rìí ṣèyíkì ẹ má fọ́ ó sì yé yín now ibi tá à ń lọ gangan ni Abraham ẹ̀yin èèyàn wa ṣe mọ̀ pé ẹ̀sìn mẹ́ta ni wọ́n ń pè ní Abrahamic religion ẹ̀sìn mẹ́ta ni wọ́n ń pè ní Abrahamic religion we have Judaism we have Christianity and we have Islam Islam ló dé gbẹ̀yìn Judaism ti yọkọ dé ó sọ ìtàn Adam Eve Abraham tí wọ́n sọ yìí wọn kì í ṣe mùsùlùmí o Christianity dé kò kí ń ṣe mùsùlùmí o ìgbà tí Islam wá dé Islam wá lọ kọ́pì ìtàn yẹn ó wá pé ogun wọn mùsùlùmí ló fi ní àfáà yìí sọ pé Abraham mùsùlùmí ni now ẹ jẹ́ kí n wá gbé ẹ̀rí jáde ń sìn pé outside Islam outside Islamic tradition ṣé Abraham ṣé mùsùlùmí ni outside Islamic tradition ṣé Abraham ló kọ́ Kaaba is there any evidence pé Abraham ló kọ́ Kaaba àwọn nǹkan yẹn torí pé Quran irọ́ ni inú Quran nìkan lẹ ti lè bá gbogbo irọ́ yẹn so àwọn ẹni yìí wọn already láti ṣí ọpọlọ wọn ní làákàyè kí wọn fẹ́ ṣíra wọn lórí lọ́ fi sọ gbogbo nǹkan tó ń sọ yìí irọ́ lásán ni ẹ jẹ́ ń gbẹ́rì jáde. Cancel. tẹ́ ẹ bá ti tẹ̀ sí Google pé outside Islamic tradition ṣé Abraham ló kọ́ Kaaba nǹkan yẹn inú Quran nìkan lè ti lè rí torí pé irọ́ ni Quran ẹ máa gbọ́ wọ́n ní no pé rárá there is no historical or archaeological evidence that Abraham built the Kaaba in Mecca Abraham ò dé Kaaba rí Abraham kọ́ ló kọ́ Kaaba the claim that Abraham built Kaaba is primarily found within Islamic tradition inú nǹkan ìsìláàmù ọ̀dọ̀ àwọn mùsùlùmí inú Kùránì irọ́ wọn tí èèyàn kan kó jọ ibẹ̀ nìkan lẹ ti máa bá Abraham kọ́ ló kọ́ Kaaba Abraham kì í ṣe mùsùlùmí Abraham ò pa ẹran léyá gbogbo kìíní yẹn irọ́ ni gbogbo ẹ̀
irọ́ ni gbogbo ẹ̀, wọ́n kàn lọ jí kan, wọ́n fẹ́ torí wọ́n fẹ́ kó wa lẹ́rú, wọ́n fẹ́ gbalẹ̀ wa, wọ́n fẹ́ bayé wa jẹ́, wọ́n fẹ́ arabaisi wa, wọ́n fẹ́ fulanaisi wa kí wọ́n lè bá pa wá. Ẹ lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Sudan lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo wọn lọ àwọn tó gba Islam, wọ́n ti gbógun ti àwọn tí ò gba Islam ń bẹ, wọ́n ti ń pa wọ́n. Nǹkan táwọn Arábì ogun àtẹ̀yìnjà ohun làwọn Arábì fẹ́ ṣe fún wa. Tí wọ́n bá lọ gba Islam, tí wọ́n bá ti pọ̀ jù yín lọ, wọ́n máa pa gbogbo yín àfi kẹ́ ṣe Islam. Tó bá ti wá gbalẹ̀ yín, àwọn Lárúbáwá sì máa wá, àwọn ọmọ náà fẹ́ wá help wọn, àwọn náà máa ṣe kíni, àwọn náà máa clear wọn. Òun náà fi gba Egypt, wọ́n gba Morocco, wọ́n gba Tunisia, wọ́n gba Algeria, Sudan ti ń lọ, àìmọye ìlú tó ti lọ nílẹ̀ adúláwọ̀. So gbogbo nǹkan tó wà ní Islam pátá tó wà ní Quran irọ́ gbogbo ẹ̀. Ọ̀rọ̀ tó wà ẹni pé mo béèrè lọ́wọ́ àfáà yẹn pé okay, nǹkan tó wà ní Quran yẹn ẹnu ta ló ti jáde, wọ́n ní ẹnu Muhammadu ló ti jáde. Wọ́n á dé tán bá dẹ̀ máa sọ wá ní Allah sọ nínú Al-Quran, Allah sọ̀rọ̀ èrè ni Allah, ó nẹ́nu kò lè sọ̀rọ̀, ó lójú kò fi ríran. Nǹkan tó fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ fi nǹkan tí òkèèrè yẹn wọ́n fẹ́ wá fi destroy tẹ̀dọ̀ ti wa. Meanwhile kò sí nǹkan kan tó wà ní Islam tó lè ṣiṣẹ́ fún wa, kò sí nǹkan tẹ́ fẹ́ kà ní Quran kò lè wo orí fífọ́. Tí gírì bá gbéyàn kò sí nǹkan tẹ́ fẹ́ kà tó fẹ́ ṣiṣẹ́, ẹni yẹn kàn máa kú dànù ni. So wọ́n fẹ́ fi ẹ̀sìn Islam wọ́n fẹ́ fi disarm wa, wọ́n á máa sọ fún yín pé ẹ má ṣógun, ẹ má nǹkan tó ń ṣe lẹ́yìn yẹn ẹ má ṣe o kò dáa o, so that gbogbo yín ẹ lè fúyẹ́ tí wọ́n bá fẹ́ wá pa yín wọ́n á lè máa rí yín padà dáa. Nǹkan tó ń ṣe fún wọn Sudan nìyẹn, wọ́n kàn pa wọ́n bí ẹ̀dìyẹ báyìí ni. Gbà tí oníkálukú ti gbé gbogbo agbára lẹ̀, gbogbo wọn ti kọ̀yìn sí nǹkan táwọn bàbá wọn ṣe, wọ́n dẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ ń ṣe kí wọ́n dẹ̀ pa wọ́n ti ń gbalẹ̀ wọn lọ báyìí. Àwọn tó dẹ̀ ń fọ́ǹdì àwọn nǹkan yìí wọ́n wá láti ilẹ̀ Lárúbáwá náà ni, lọ́ ti ń fọ́ǹdì wọn gbogbo yẹ ṣe kí níyẹn fún wọn, tó bá ti pa wọ́n dójú àmì àwọn yẹn náà ṣì máa wá gbalẹ̀. So Islam níbi Abraham mùsùlùmí ni, irọ́ ni. Tẹ́ bá dẹ̀ lọ kà nínú Quran ó máa sọ fún yín nínú Quran pé mùsùlùmí ni, so irọ́ lásán ni.